ṣe mà kó ní sọjọ́ bí o. ọkọ̀ Florence ọmọ kú ọdún. ìmùlẹ̀ ọpẹ́ ọlọ́kọ̀ ò ní ṣàìsàn. Dr. Importer and Exporter ṣe mà kó. last quarter president Badagry West ló ṣe tẹ̀mí nínú owó nínú ọ̀la. àtàìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ lọ́lá Elédùmarè ọba òní fèyí ṣàṣemọ́. ọlọ́jọ́ ìbí o ẹ kú ọdún bó ní bí o ṣe mà kó ẹ kú ọdún ẹ sọ̀pọ̀ rẹ̀ láyé nínú ìdẹ̀ra. ọlọ́jọ́ ìbí o ẹ kú ọdún bó ní bí o ṣe mà kó ẹ kú ọdún ẹ sọ̀pọ̀ rẹ̀ láyé nínú ìdẹ̀ra. ẹ̀rọ ńlá ó dìde dókítà ọjọ́ àbí ẹ̀ láyé ọjọ́ ìní ni bó ní bí o ṣe mà kó lọ́lá ọlọ́run ọba ó ṣe tẹ̀mí nínú owó nínú ọ̀la àtàìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ Florence onú òkú ọdún òkú yẹnu bàbá Monday ó ṣe tẹ̀mí bàbá Charles ó ní sọnù bàbá pẹ̀lú mi lọ́lá ọlọ́run ọba òní ráre bàbá tèmi lèyí lọ́lá Elédùmarè ọba òní kánjúkú bàbá ìdẹ̀ra tí sọmọ léńjẹ wọ́n dàgbà wọ́n dògbò lọ́lá ọlọ́run ọba ikú òní pọ̀mọ́mọ́ lọ́wọ́ lọ́lá Elédùmarè ọba aya òní kú mọ́ lábẹ́ dókítà bó ti ṣe náà ní kọ́ mọ́ ṣe onínúure ní sọdún comrade Joseph Samson ní kí ẹ kú ọdún àgbòjọ́ náà sọdún èyí ọlọ́sẹ̀ tẹ̀mí sí last quarter president Badagry West ló ní sọnù lọ́wọ́ òun olónínúure ní dókítà òun aláàánú èèyàn àfọwọ́ bí ẹni fọyín gan lọ́lá Elédùmarè ọba òṣùpálẹ̀ tètè Lawrence òní kanjú kú ọ̀sádùn èyí o ó ṣe tẹ̀mí sí i. ọlọ́jọ́ ìbí o ẹ kú ọdún bó ní bí o ṣe mà kó ẹ kú ọdún ẹ sọ̀pọ̀ rẹ̀ láyé nínú ìdẹ̀ra. ṣé mà kó Egun nílé bàbá ẹ̀ tó bí ọlọ́mọ ilé ọmọ Egun ajílẹ̀tẹ̀ ọmọ òye ọkà ilé ọmọ bẹ́gùn gbélé wọn gbọ́dọ̀ pé yẹrin ló kọ yẹrin ni bàbá Egun ń jẹ towótowó lẹ̀ jí nínú ilé towótowó lẹ̀ ẹ̀sùn ọmọ onílẹ̀ kan àjígbá Egun lónìí kùtì Egun lọ́làgbára báyìí lónìí gbó kú tọ́nu Egun ànúmí ọmọ òye ọkà mọ́yẹ́ ńlá nìyí ọmọ ẹranko máa gbójú nínú ilé bàbá tó bí yín lọ́mọ Egun parọ́ mẹ́ta èmi náà pẹ̀ta ẹlẹ́ẹ̀dọ́dọ̀ ẹ̀kú kété mo yá ni mo dé pápá mo pẹja mo dáyé tán tó lápá mo dàgbà tán tó lẹ́yìn ọ̀run irú Egun pọ̀jù rọ̀ mí lọ ọmọ onígi mẹ́ta dégùn ìkan ṣòwò ìkan ṣòyùn ìkan ṣàtàrí bàbá aṣọ òkú ọdún òkú yẹnu ọ̀sọ́dún èyí ó ṣe tẹ̀mí sí i ṣé màkọ́lọ́lá ọlọ́run ọba òní kánjúkú dókítà ń tó bá dáwọ́lé ire ni yóò mọ já sí comrade Joseph Samson ní kí ọkú ọdún agbójó ló ní kánjúkú láyé last quarter president Badagry West ní kẹ́kẹ́ oníṣẹ́mí rẹ̀ fún Okotolaye Adisa mo kí ọlọ́jọ́ ti ẹ kú ọdún. ọlọ́jọ́ ìbí o ẹ kú ọdún bó ní bí o ṣe mà kó ẹ kú ọdún